Dìsítù ìwọ ní èmi ń sọ̀rọ̀ sí Tọ́líà tó ń pè ní Imam àfijọ́ tí Tọ́líà tó bá ilé tún ọ̀rọ̀ tó sọ yẹn tó wá sọ lórí net tó tọrọ apology lọ́wọ́ gbogbo ayé ni kì í ṣe lórí net nìkan àwọn Haúsá gan dìde tí wọ́n gbọ́ Yorùbá tán gbọ́ ìtukùtù tó tú wọ́n ní ṣé lẹ́yìn ń gbẹ́sìn ga ni àbórè ẹ̀sìn nílẹ̀ èmi nìkan ló wá kọjú sí olémi ń sọ̀rọ̀ sí Tọ́líà olórí burúkú rẹ kí ni bàbá Aláàfin ṣe fún ẹ kí ni ìmáàmù tán ṣaláìsí ṣe fún ẹ gbogbo àwọn bàbá kí ni bàbá Mùdírù Mọ́rkàsì ṣe fún ẹ ṣé báwọn wèrè tó fi ń ṣe ṣéyì kíní rẹ tọ́jọ́ ga ẹ ṣé bí wọ́n rí wọn ò sọ̀rọ̀ ẹni mélòó ló gbé nígbà yẹn ìwọ wọ́n bá mi sọ́ọ̀ṣì ọ̀rọ̀ gbà tó bú gbogbo ìmáàmù gbogbo Ìlọrin pátápátá ó mọ tó sọ ni ọpẹ́lọpẹ́ Sunday Igboho òun ló gbé e lọ sí ààfin lọ́dọ̀ bàbá wa Olúlọ́yọ̀ kọ́lọ́n foríjì wọn àwọn náà tètè gbé ọ lọ sọ́hùn lọ́yọ̀ọ́ tí wọ́n fi mú ọ lọ sí inú ilé àṣẹ wò ó náà rèé jẹ́ kí n fi hàn ibi ilé àṣẹ tán mú ẹ wọ̀ rèé pẹ̀lú àfọ̀ṣẹ náà fi ń rẹ́ èpè dànù lórí ẹ ẹjọ́ wọnú ilé àṣẹ yìí ni ó rèé Sunday Igboho èèyàn 4 ló mú ọ lọ èèyàn 4 àwọn náà mú ẹ lọ tó wọlé àṣẹ tó sì pera rẹ láàfáà tó wá ń jíjà àwọn oníṣẹ̀ṣe kò ní yẹ̀yà láyà ẹ̀ àtàwọn ẹni tó ń fún ẹ ní wrong information lórí mi kò ní yẹ wọn kò sì ní yẹ wọ náà kò ní yẹ ọmọ wọn ká sọ bọ́rọ̀ bá ṣe rí ọmọ fọ̀ ni mí bẹ́ẹ̀ ni àbọ̀ lórí burúkú ni ẹni béèrè kí n sọ̀tàn mi fún èmi ò sá rárá máa sọ fún ẹ tó fi mọ̀ tó bá wá ṣe tán nílé máa bọ̀ ní Jámánì kó wá béèrè tàn mi kó gbọ́ èmi ò ń ṣọ̀lẹ o bàbá ẹ ló ní jìbìtì títí tó fi kú àtọ̀ rẹ̀ náà ló sì fi bí ọ mọ́tò ló ń ṣàkiri ìyàwó ọ̀kan lọmọ kí ní í ṣe nínú ilé rẹ fọ́sẹ̀ méjì ìwọ àti ìyàwó ọ̀kan lọmọ nínú ilé fọ́sẹ̀ méjì ìyàwó rẹ ó lọ sí ṣọ́ọ̀bù ìwọ pẹ̀lú ìyàwó ọ̀kan lọmọ lẹ́ ń dọ́ndọ̀wẹ̀kẹ̀ ṣáàfà ń ṣe irú ẹ̀ ṣe Jamali Sunna ṣe bẹ́ẹ̀ politics Jamali Sunna kò ní yẹ̀yà láyà ẹ̀ sọ fún Tọ́líà ipe with one condition kó wá tọrọ apology fún gbogbo èèyàn tó bá wà lórí mọ́ńbà yìí wọ́n ń sọ̀sọ́kúsọ bẹ́ẹ̀ gbogbo àwọn ìmáàmù tán jáde tí wọn ò lè sòdodo ṣé báwọn ṣe ń sọ̀rọ̀ lórí mọ́ńbà yìí nìyẹn mo béèrè ní ṣé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lórí mọ́ńbà yìí nìyẹn àbẹ́pẹ̀ ń jà ó ń jà ìmáàmù Tọ́líà ó ti fẹnu já wáyà ẹ sọ fún ẹni kó bẹ gbogbo àwọn ẹni tó ti sọ̀rọ̀ àbùkù sí kí ni Mùdírù ṣe tó ní ká máa wá Sultan Sokoto lọ Sultan Sokoto ráyè tí kódà kò ráyè tàwọn ọmọ ìlú ẹ̀ ó wò gbà tí bọ́ọ̀bù ń bọ̀ ni orí Sultan Sokoto ló gbà wọn ò ṣe gbé gba Mọ́ríkàsì wọ́n ti mọ̀ pé lódodo nìyẹn èèyàn tí ó jà fún ìlú ẹ̀ ẹ̀yin ẹ máa dúró de pé òun lẹ̀ ń bá ṣẹ̀sìn orí yín ti burú bí wèrè tí ń léegun èmi ò bẹ̀rù ó ẹ lè sáàpù mi lẹ́tà ẹ lè fọlọ́pàá halẹ̀ mẹ́mi èmi gan ti rẹ́dì yín èmi gan ti kó gbogbo evidence sẹ́ndì sílé tàbí ní bíbà yóò wà bí ṣé ẹ ti gbọ́ tẹ́ ẹ bá fẹ́ náwó yín ẹ wá ná lé mi lórí ǹjẹ́ ti gbọ́ kò ní yẹ̀yà láyà ẹ̀ Saheed ìwọ ọmọ olè ọmọ bàbá káwáyà olè pásítọ̀tù amúgbó olè mọ́tò ó gbégbá Kútọ̀nù ni ọpẹ́lọpẹ́ Sunday lára rẹ̀ ó ti gbèpè àwọn aláàfáà ó ti gba gbogbo ẹ̀ wọ́n gbé lọ ilé àṣẹ ó dẹ̀ ń bú oníṣẹ̀ṣe tẹ́pẹ́tẹ́pẹ́ náà fi ṣiṣẹ́ fún kò ní yọ Saheed ìwọ ń sọ pé mi jìbìtì èmi bá bẹ́ẹ̀ lọ ní jìbìtì àtọ̀ jìbìtì náà fi bí ọ ìyá rẹ̀ gan jìbìtì ó lu jìbìtì kátó ẹja 4 kò sán kò ní yẹ ọ kò ní yẹ àwọn ẹni fún ọ ní rúmọ̀sù sọ fún wọn pé kò ní dáa fún wọn àtọmọ wọn pátápátá látòkè délẹ̀ kò ní